ọ̀yàn ilé mọ̀mọ́ yá o àgbẹ̀ kan rokoroko ẹ̀jẹ̀ kárẹ̀lé arábẹ̀ ní mo dé o mo dé bí ẹja alá mo dé bí èjì òwúrọ̀ mo dé bí èjì ìyálẹ̀ ta gbogbo ẹ̀yàn ọmọ ọ̀yàn nílé lóko láyìn odi ẹ mọ̀ bọ̀ lọ́dọ̀ mi èmi labẹ̀ ní àkéwì táyé ń wí èmi labẹ̀ ní àkéwì táyé fẹ́ gbọ́ o ẹ̀yin nìyẹ̀rú ọ̀yàn tí mo fi hàn mo jàre ọ̀rọ̀ wa ti ilẹ̀ yọ mo jàre nínú ilé ọba èrò jẹ́wọ́ títà mo tà tán bí wọ́n wí wọ́n ní sísan ló san ìyẹ̀rú lòdò ògbógi tó suná kankan ògbóníyàn ọmọ àfi sọ̀rọ̀ joyè ògbó balẹ̀ ní tógún àrìnlẹ́yìn ní taṣọ àjùbà nílẹ̀ ọkà ará mi ta mẹ́fà èmi ẹ̀ dá alọ́lọ́ta mi àárẹ̀ èjì gbọ̀gìdán yẹ̀rú ta méjì mọ́ra kan ọkàn tí mo rà ló dòwó dọ̀mọ́lé mi lórí ará àròdò abilọ́yàn ọmọ apẹ gbèpọ̀ gbẹgbẹpọ̀ kó o tì mí síbi létí rọ́ọ̀mù onílé àdodo wọ́n lu kó sóòrí mi oúnjẹ sí wọ́n lágèrè wọn ò tí ẹ pàṣẹ dà ìgbà tán lu yèyé rùbá mo bá bọ́ síjó mo bá jíjó ọlọ́yẹ lọ níwájú ọba wọn kì í jíjó ọlọ́yẹ kó dùn yín o wọn kì í jíjó ọlọ́yẹ kó dùn ràn bàbá tẹ̀yìn ọmọ ọlọ́yẹ ẹgbẹ̀rún àgbẹ̀ ọ̀yàn ọmọ ẹgbẹ̀rún àlùkò àtàgbẹ́ àtàlùkò níbẹ̀ nígbèrè ẹ̀gún níbi tómi ti ń sun sáyàbá lẹ́nu ará àròdò abiru ẹ̀yin lọ máa kú tán forí ẹ̀gún yẹ ọmọ akú tán forí ẹ̀gún sọ̀nà àjòjì gbọ́dọ̀ bá yín dèdè ẹ̀gún láéláé àjòjì kájòjì tó bá yín dèdè ẹ̀gún ẹ̀dọ̀ ni wọ́n fi ń yọjú rú wọn odò òdì o ọ̀yàn ò gbọ́dọ̀ jẹ̀bi ọ̀rọ̀ tó rọ́gbọ́n bẹ lódò òkùnkùn bàbá wọn akíkanjú nìyí ẹ ò gbọ́dọ̀ ṣojo ọmọ akínní yín ẹ ò gbọ́dọ̀ ṣòjòjò ẹ̀yẹ̀rú nìyí ẹ ò gbọ́dọ̀ mú ẹ̀jẹ̀ oníyín ẹ ò gbọ́dọ̀ bu sísẹ́ tẹ̀tẹ̀gún nìyí ẹ ò gbọ́dọ̀ dá lọ́mọdé lọ́wọ́ ṣeré ará àròdò abirun èèyàn ò lè gbé ìlú ọ̀yàn kó mọ̀mọ́ gbọ́dẹ̀nú o tó rọ́gbọ́n ní bẹ lódò òkùnkùn bàbá ńlá bàbá wọn kábíyèsí o ọlọ́yọ̀ tìlú ọ̀yàn ọba Kìlání Adékáyè o ẹkú iṣẹ́ takuntakun kò ní ìrẹ̀yàn ọlọ́run ọba òkú ní jẹ́ ẹ̀tẹ́ láéláé ẹni rí ìgbé sọ́ọ̀lù bí ó ṣe bí ọmọ ẹni dẹni àgbégbìn kádé ó pẹ́ lórí o kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀.